thanks to God who keeps you alive. Shout hallelujah, yeah. Shout hallelujah. When you wake up in the morning sun, give thanks to God who keeps you alive. Shout ǹjẹ́ ẹ káalẹ́ ń gbogbo lẹ̀kílẹ̀ tátẹ́gùn ètò yìí bá fẹ́ dé lálẹ́ tòní ẹ kú ọjọ́ kan ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ gbọọrọ bí ọwọ́ àṣọ ǹjẹ́ lọ́jọ́ tòní ọjọ́ 15 oṣù kejìlá ẹgbẹ̀wá ọdún ó lé 17 lẹ́yìn ikú olúwa wa ẹ káàbọ̀ sórí ètò. Ǹjẹ́ lọ́jọ́ tòní ajé ò yálé gbogbo wa wá o bẹ́ẹ̀ ni ajé ògúngún nìsọ̀ onísọ̀ bòójì àfọ̀dẹ̀dẹ̀ wa á fi ṣe ibùgbé. Ǹjẹ́ lórúkọ olóòtú ètò yìí aláṣẹ apàṣẹ ìkànnì tá a wà yìí ìbílẹ̀ rédíò online là ń kí yín káàbọ̀ sórí ètò fún tọjọ́ tòní. Ǹjẹ́ ẹ káalẹ́ o ní gbogbo ibi tátẹ́gùn ètò yìí bá fẹ́ dé lásàálẹ̀ tòní. A kí yín nífẹ̀ẹ́ òòyè ibi ojúmọ́ gbogbo mọ́ wálé ayé. Mo kí yín níwò ọmọ olódù ọba ọmọ atẹ́nigbọrẹ ọmọ atẹ́nigbowó. Mo kí yín lọ́sọ̀gbọ̀ òròkè àsálà. Mo kí yín níbàdàn mẹ́sì ọgọ̀ ọmọ ajẹ̀gbíjẹ̀ karahun. Mo kí yín lọ́wọ́ ràngún àga ìlú tó tóbi tí ò lóògùn ẹmu lóògùn lé baba tó bí ń lọ́mọ. Mo kí yín èkó akété ńkọ́ mo kí yín ẹ̀ka àjálẹ̀ ń gbogbo lẹ̀kílẹ̀. Ẹ̀yin Ẹ̀gbá mo kí yín lábẹ́ òkúta ẹ̀yin ọmọ Olúmọ ọmọ Lísàbí mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ ni ò lólódì kankan o gbogbo àwọn àáfàá tó wà lóde ilẹ̀ yìí mo kí yín asàlámù aláìkún wàrámọ́tùláì wàbárakàtù. Gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ń wà lóde ilẹ̀ yìí mo kẹ́yìn náà ẹ káalẹ́ o. Ǹjẹ́ Ọlọ́run ọba Jésù Kristi ọ̀gá ògo a sọ wa dẹ̀mí àbọ̀dún ilé àbájá láyọ̀ pẹ̀lú ìdẹ̀ra. Gbogbo ẹ̀yin ìyá mi Àbẹ̀ní Ajímọ̀jẹ nǹkan tó léegun mo kí yín náà ẹ káalẹ́. Ẹ̀yin afíjú ènìyàn tí ń fò lọ́gànjọ́ òru tí ń dó sí o mo sì bá ti yín lásàálẹ̀ tòní. Èmi á mọ̀ ní èmi lọ́mọ elédè tí mo jí báwọn méde bọrí kí n tó gbàlú ẹ̀dẹ lọ ń dédé ìgbà tó dídẹrẹ́ ẹyẹ eré ń kórè tiwọn kiri. Ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ká kán lágbàmí ètò fún tàṣálẹ̀ tòní. Ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ ètò bó ṣe ń lọ fún tàlẹ̀ tòní ẹ jẹ́ á sáré síra wa létí torí pé wọ́n ní kokoko báyìí là ń rún fa àdìtí. Lónìí ẹ jẹ́ ń ṣe báyìí ná ẹ jẹ́ ń sáré dé ilé agbára ká fọsẹ̀ rájò ká tó wá padà sórí agbami ètò nǹkan tá a ní fún wa fún talẹ́ tòní. Ẹ má yí kúrò ń bẹ̀ o bó ṣe ń lọ lẹ́tò pẹ̀lú ọmọ yín Olúrìnàdé Adéwùmí ló kọ tèmi pẹ̀lú jọ̀wọ́.
ìyá mi lọ. Dúró dè mí, àní kò pé mi ṣàyà. Kò wá ṣiṣẹ́ jújù sẹ́yà. Ọmọdé ṣe mí, ìyá mi lọ. Ìyá jọ̀wọ́, kò má yọ o. Ọmọdé ṣe mí, kò pé mi ṣàyà. Kò wá ṣiṣẹ́ jújù sẹ́yà. bẹ́ẹ̀ni bó ṣe ń lọ lẹ́tọ̀ a kú ìbẹ̀rẹ̀ ìgbádùn òpin ọ̀sẹ̀ ẹ má gbàgbé pé abala méjì báyìí lẹ́tọ̀ bó ṣe ń lọ pín sí abala àkọ́kọ́ là ń pè lábala kàyéfì abala ẹ̀kejì la fi ń tíra wa lákòótó ọgbọ́n la fi ń bomi ọgbọ́n omi ìmọ̀ràn la fi ń bèrè fúnra wa mu ká tó wá bọ́ọ̀lù abala àkọ́kọ́ lórí ètò fún sálẹ̀ tòní ẹ má gbàgbé mo ní pé àáyàrá wa létí inú tọ́mọ ejò ń lò ẹ jẹ́ a bẹ̀rẹ̀ báyìí ṣé ẹ mọ̀ pé àgbájọwọ́ báyìí la fi ń gbèrú dórí ẹ gbọ́ àgbájọwọ́ la fi ń gbèrú dórí ẹ jẹ́ fọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ká fi sáré síra wa létí tẹ́ ẹ bá bí lágbájá á ní tàmẹ̀dò ni tá a bá bí tàmẹ̀dò á ní lágbájá ni ta ló ń hù bàjẹ́ ìwà àbàjẹ́ gan lórílẹ̀‐èdè yìí ibo ló fì sí ibo ló ti ń wá ọ̀rọ̀ yìí wá dàbí ìtàn kékeré kan tí wọ́n sáré sọ kí n tó bẹ̀rẹ̀ ètò ìtàn yìí dá lórí ìlú kan ọba ìlú yìí ní kí gbogbo àwọn tó wà ń lù yìí kí wọ́n mú ife ẹmu kọ̀ọ̀kan kí wọ́n mú wá sáàfin tí wọ́n bá sì ń mú ife ẹmu yìí bọ̀ wá sáàfin ọba ti gbé akoto kan sẹ́nu ọ̀nà àfin pé kí wọ́n máa da ẹmu ife kọ̀ọ̀kan yìí síbẹ̀ tí ó fi kún pàtó di ọjọ́ tó di ìgbà tí wọ́n ó wo ẹmu wò bí wọ́n ṣe bu ẹmu kí wọ́n mu ẹmu ó jẹ́ omi lọ́ba bù mu kí ló dé èyí ń já sí pé gbogbo aráàlú tó wá tí wọ́n bu ife ẹmu wá omi ni gbogbo wọn bù wá kò sí kọ̀ọ̀kan nínú wọn tó bẹ̀mú wá ìkan tí lágbájá rò ní pé ife omi tèmi tí mò ń bù lọ yìí kò ní ba ẹmu táwọn tó kù ó gbé wá jẹ́ bẹ́ẹ̀ ni tàmẹ̀dò náà sọ pé ife ẹmu tèmi náà ò ní ba ife omi tèmi ò ní ba ẹmu táwọn tó kù ó gbé wá eléyìí ló wá já sí pé gbogbo wọn pátá lórí èrò kan tí wọ́n ń bu ife omi wá yàtọ̀ sí pé kí wọ́n bu ife ẹmu wá eléyìí túmọ̀ sí pé tí èmi àtiwọ́ tá a bá ní ìwà àbàjẹ́ tá à ń wò pé kò lè nípa kankan nípa orílẹ̀-èdè yìí ìyẹn ó túmọ̀ sí wípé bó ṣe ń rò ó lẹ́ẹ̀kejì náà mọ̀ rò pé ìwà àbàjẹ́ tó náà fẹ́ wù kò lè nípa kankan nípa orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ sì ni ìwà àbàjẹ́ yóò wá di nǹkan tá a fi ń dáṣọ àràbarà bọ́ra wa lọ́rùn. ẹ má gbàgbé pé bó ṣe ń lọ lẹ́tọ̀ eléyìí lakoto ọgbọ́n tá a yára wa lálẹ́ tòní ká tó gbọ́ labami ètò gan. ẹ má gbàgbé pé ẹ lè ṣèpolówó ọjà yín lórí ètò yìí tàbí lórí ètò gbogbo tó ń tilé iṣẹ́ ìbílẹ̀ rédíò jáde. ẹ kàn sí wa lórí Facebook page wa tàbí kẹ́ ẹ pe nọ́mbà olùdarí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò bó sì ṣe pé lórí ètò bó ṣe ń lọ gan lẹ́yìn tí fẹ́ polówó ọjà yín kò sí nǹkan tí fi ń ṣe ni 08068959611 ní nọ́mbà tẹ́ ẹ mọ̀ pè sí. bó ṣe ń lọ lẹ́tọ̀ ètò ní bó ṣe ń lọ ẹ jẹ́ àtúnfẹsẹ̀ rájò díẹ̀ ká tó tẹ̀síwájú lórí ètò fún stalẹ̀ tòní. àwọn ọ̀rẹ́ gúngún lobìnrin lè ṣe àwọn gẹ̀lẹ́dẹ́ lobìnrin lè mọ obìnrin fojú dòrò ọ̀rọ̀ wá gbé. ẹ kìlọ̀ ọmọdé ọmọ rí ní ìbàdàn.
ẹ má bínú pa apàlùmọ́ yìí ń bàdé torí pé ibi tá a fẹ́ yà lálẹ́ yìí ó ṣe bẹ́ẹ̀ nọsẹ̀ díẹ̀ ẹ jẹ́ ká ṣe pàápàá bí àwọn bàbá àsọnà ẹ má gbàgbé pé ń jẹ́jọ lórí abala kàyéfì ìṣẹ̀lẹ̀ mẹ́rin tó ń ṣẹlẹ̀ lágbègbè yìí àtàgbègbè lókè lọ́hùn àfi tó wà létí pé abúlé kan wà nípínlẹ̀ Cross River ó ṣe yí pé obìnrin àtọkùnrin lágbègbè yìí wọn ò sọ èdè kan náà ọkùnrin ó ń sọ èdè ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni obìnrin náà ń sọ èdè ọ̀tọ̀ ìyẹn ní agbègbè kan nípínlẹ̀ Cross River ẹ̀ta àbálẹ́ni tó ti ṣèwádìí orúkọ abúlé náà máa jẹ́ Ubang ní ìpínlẹ̀ Cross River ọkùnrin tó wà ń bẹ̀ èdè ọ̀tọ̀ ni wọ́n ń sọ bẹ́ẹ̀ sì lóbìnrin tó wà ń bẹ̀ èdè ọ̀tọ̀ ni wọ́n ń sọ eléyìí ló máa ń jẹ́ kí èrò ọlọ́run ọba kó bà mí torí pé ọlọ́run ọba tí ò ṣe é rídìí ni ọba tó dá wa lọ́tọ̀ọ̀tọ̀ tó ṣe wá léjèèjì ọba tó mọ̀ wá tó mọ̀ ń tà á dà tó mọ̀ ń tà á dà nígbà tá a wà nínú oyún pátá kúrò nínú oyún ìyá wa. àdìbì tó rà wá létí níjẹ́jọ́ pé ìlú kan wà ní ìpínlẹ̀ Niger tó ṣe pé mọ́sálásí wù jáde nínú ilẹ̀ ìlú Siyanbo lórúkọ ìlú náà níwájú Mọ́kúá ní ìpínlẹ̀ Niger ẹjẹ́ àṣẹ́bà iná ẹjẹ́ àtúnṣáyé dókè lọ́hùn ká tó tún padà wá fún wa ní ìsàmúwálálẹ̀ tòní lágbàlá kàyéfì. bẹ́ẹ̀ ni kò lè yé wọn bí ìbílẹ̀ rédíò ṣe ń lé téńté tó ń sọ̀gá gbogbo iléeṣẹ́ rédíò tó wà ní online pátápátá bó ṣe ń lọ lẹ́tọ̀ pẹ̀lú olórin Adéwùmí lórí ìbílẹ̀ rédíò ẹ jẹ́ àtẹ̀kẹ́sẹ́ ká mú ìta mú wá lálẹ́ tòní ká mú wá fún wa ìyẹn lábala kàyéfì ṣé ẹ mọ̀ wípé odò kan wà láàrin Miami ní Florida àti Bermuda pẹ̀lú Puerto Rico odò kan wà tó ń pè ní ìkọ̀kan wà nínú odò yìí tó ń pè ní Bermuda Triangle tá ń sọ̀rọ̀ ń pa èyí ní ìwọ̀n bíi 100 ọdún sẹ́yìn èèyàn tó ti sọnù nípasẹ̀ pé wọ́n súnmọ́ agbègbè tí Bermuda Triangle yìí wà ó ti lé ní 1000 ènìyàn kò sí nǹkan kí nǹkan tó wà lórílẹ̀ ayé tó lè gba abẹ́ rẹ̀ tó lè gba àárín ẹ̀ tó sì lè gba orí Bermuda yìí kọjá tí bàálù bá fò kọjá níbi tí Bermuda Triangle yìí wà yóò di àwátì tá à ní rí mọ́ tí ọkọ̀ ojú omi bá gbẹ̀gbẹ́ kọjá
yóò fà á dà ní rí mọ́. títóbi ọlọ́run ọba lè wí lè ṣe. bàtí wọ́n ṣèwádìí Bermuda Triangle yìí wọ́n rí i pé kò í ṣe abala kan ibì kan ló wà. ibi tó wà fẹ̀ tó fẹ́ẹ̀ tó ìgbèríko kan ìyẹn nínú òkun tó wà láàrin Miami Puerto Rico pẹ̀lú Bermuda yìí. Bermuda Triangle là ń pè ẹ̀yin ní èrè lọ kẹ́ ẹ lọ ṣèwádìí ń pẹ̀. kò sí nǹkan abẹ̀mí kan tó súnmọ́ ibi tó wà tó padà rí mọ́ di àsìkò tá a wà yìí. àìmọye ọkọ̀ ojú omi àmọye èèyàn ló ti dàwátì nípasẹ̀ Bermuda Triangle yìí. ǹjẹ́ ẹ túmọ̀ wípé ìlú kan wà nípínlẹ̀ Ondo màá fẹ́ kẹ́ ẹ lọ ṣèwádìí ìlú yìí lágbára Ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ wọ́n dárúkọ ìlú yìí fún wa kẹ́kọ̀ọ́ lọ ṣèwádìí náà. ìlú yìí wà tó ṣe wípé ní ìlú náà tí wọ́n bá fẹ́ jẹ ẹ̀pà wọn ò gbọ́dọ̀ bó èpo ẹ̀pà kí atẹ́gùn wá fẹ́ èpo yìí. ẹ̀yin ní tá bá fẹ́ kí ni ó ṣẹlẹ̀ ìwádìí tá a ṣe ni pé orò kan wà nílùú yìí tó ṣe wípé èpo ẹ̀ kò gbọ́dọ̀ kan lára. tá bá ti bó èpo yìí tátẹ́gùn bá fẹ́ ẹ sì mọ̀ páwọn àǹjọ̀nú kò síbi tí wọn ò lè wà. tó bá lè kan àǹjọ̀nú yìí lára yóò bẹ̀rẹ̀ sí ní dànù ìlú wọn rú tí ìlà ìlò sì wà ń bẹ̀. ìyẹn ló wá di òfin pé nílùú yìí wọn ò gbọ́dọ̀ bó èpo ẹ̀pà níbẹ̀. ìlú náà wà nípínlẹ̀ Ondo ẹ lọ ṣèwádìí kí n tó wá dárúkọ ìlú náà lọ́sẹ̀ tó ń bọ̀. ẹ rí i pé títóbi lọ́lọ́run ọba lè wí lè ṣe. abala kàyéfì náà la wà lórí ètò bó ṣe ń lọ. ẹ má gbàgbé pé àwító wa létí nípa Bermuda Triangle a lè sọ lórí ìlú kan tó wà nípínlẹ̀ Ondo tó ṣe wípé wọn ò gbọ́dọ̀ bó èpo ẹ̀pà ń bẹ̀. títóbi lọ́lọ́run ọba. ẹ má gbàgbé pé ẹ lè ṣèpolówó ọjà yín lórí ètò bó ṣe ń lọ tàbí gbogbo ètò tó ń jáde ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò yìí. tó bá rí bẹ́ẹ̀ náà ẹ jẹ́ àtúndókè lọ́hùn ká fẹsẹ̀ rájò ká tó bọ́ sábàlá tó kàn. ẹ wo ìyáálé ilé ẹ bá a sọ fọ́mùmídán tó wà nù ilé ẹ bá a sọ fárúgbó ẹ bá a sọ fásẹ̀ ẹ̀dí pé ètò tálẹ̀ ètò ní kò sí mọ̀gbọ́n ni o torí pé nǹkan tá a yànnàná yóò jẹ́ nǹkan tí gbogbo ó dá sí tá a sì rẹ́kọ̀ọ́ tá a rí kọ́ ń bẹ̀. tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àsáyé dókè lọ́hùn ká fẹsẹ̀ rájò náà ká tó padà sórí ètò fún tálẹ̀ ètò nìyí. Jẹ́
ṣiṣẹ́ oníṣẹ́ kọ́ àná rẹ̀ láìlé. Ayọ̀ ìyá mi sà. Ọlọ́run ti tẹ̀ lọ́yà tí ó bá tẹ̀lé lẹ́yìn ní fún un. A ti tẹ̀ ọ̀run nítorí olórí. Ẹ̀ka ní bàbá rẹ̀ ti ṣe lọ́lẹ́ púpọ̀ máa ń dà mí àti lélẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ ìlọ́yà. Ọlọ́run ti tẹ̀ lọ́yà ìjà o. Tí ó bá tẹ̀lé lẹ́yìn ní fún un. Bẹ́ẹ̀ni ẹ ṣe Alhaji Barrister ibi tí ẹ bá wà ilẹ̀ rẹ ni ilẹ̀ ti jà àwọn ènìyàn yẹn la fi ń sọ fún wọn náà tó ń gbọ́ agbẹ́tò talẹ́ tò ní pé gbogbo ìwà tá a bá mọ̀ ọ́ wù dáadáa ká mọ̀ ọ́ wù torí pé ọjọ́ kan wà tá a ní sí mọ́ nǹkan tá a bá ṣe lónìí ìtàn ni ó dì lọ́la torí pé èèyàn mẹ́ta wà nínú sẹ̀mí ẹ̀dá ènìyàn ẹni àkọ́kọ́ lẹni tó ń ṣiṣẹ́ ìtàn tó ń sọ ẹni ẹ̀kejì ẹ̀wẹ̀ ìyẹn ni ẹni tó ń kọ ìtàn kalẹ̀ bẹ́ẹ̀ ni ẹni ẹ̀kẹta ìyẹn ni ẹni tí ó padà kà nípa ń tá a bá ṣe gbogbo ìwàkiwà tó bá wá wù rántí pé ẹnìkan ń bọ̀ tí ó kọ tó ń ṣe sílẹ̀ àwọn kan sì ń bọ̀ tí wọ́n kà nǹkan tó ń ṣe nítorí ìdí èyí ẹ jẹ́ ká mọ ohun tá a bá ń ṣe torí pé gbogbo ohun tá a bá ń ṣe yóò dìtàn ẹ wo Alhaji àgbà Barrister ó ti dìtàn bẹ́ẹ̀ láfàsìkò yìí àfi kí a fi ṣe ẹ̀kú aráfẹ́rakù fún King Wasiu Ayinde nípa tọmọ wọn Wasilat lágbára ọlọ́run ọba ọlọ́run àdáhùn tó kù sí ànírúurú eléyìí mọ́ lágbára ọlọ́run ọmọ rẹ bẹ́ẹ̀ ni ó sì wá ẹ̀kú aráfẹ́rakù ọlọ́run á bá wa délẹ̀ fẹ́ni rẹ ètò bọ́sẹ̀nà náà sì láwà nílé iṣẹ́ ìbílẹ̀ rédíò abala kejì ìyẹn ọba ara fèyí kọ́gbọ́n ìyẹn la bọ́ sí lórí ètò fún sálẹ̀ tòní táyì náà bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ fi tó wà létí tó dàbí ìtàn tàbí pé tó ń ṣẹlẹ̀ sí ẹ pè wá ẹ jẹ́ kó mọ Nàìjíríà àtàwọn tó wà lókè òkun ẹ jẹ́ kó bá wa dá sí i nítàlẹ́ tòní ọ̀rọ̀ ẹni tá a fẹ́ mú wá arákùnrin yìí lọ́wọ́lọ́wọ́ ó wà ń lo ọba pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tó wà lórílẹ̀‐èdè yìí tí ó ṣe bíi ó fẹ́ ní kọ́nù kọ́wọ́ tó fẹ́ káwà gbọ́ káà bá a sọ fún gbogbo àwọn tó ń wò wá kò sì gbà nímọ̀ràn torí pé ó ní àfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ni kò jẹ́ káfàgbà ń wèrè tó ṣe bí òwe ẹ̀yin àgbà tẹ́ wà nílé ó ní nígbà tó ń wà lórílẹ̀‐èdè yìí sí olóòtú ètò bó ṣe ń lọ màá fi orúkọ bẹni náà láṣìírí àpàrọ̀ orúkọ rẹ̀ ẹ jẹ́ ká pẹni náà ní Báyọ̀ sí olóòtú bó ṣe ń lọ orúkọ mi ní Báyọ̀ tẹ́lẹ̀ rí mo ṣe pẹ̀lú iléeṣẹ́ ìpowópamọ́ kan ní orílẹ̀‐èdè Nàìjíríà ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ńgbà náà lọ́hùn tó ṣe pé bàbá mi nílò ìrànlọ́wọ́ láti ṣe operation ní ilé ìwòsàn ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ kí n lọ yá owó eléèlé ní ọ̀dọ̀ àwọn tó ń yáni lówó ńgbà náà tí wọ́n sì tàṣì tọwọ́ bọ̀ wípé wọ́n máa san padà ní díẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ burúkú kan ṣẹlẹ̀ nígbà tí mo wà nílé iṣẹ́ ìfowópamọ́ yìí àṣìṣe wáyé nípa ọ̀rọ̀ owó kan kò sówó kan pẹ̀lú kọ́sítọ́mà kan tó ṣe wípé àṣìṣe ni torí ìdí èyí ni wọ́n fi dá mi dúró nílé iṣẹ́ ìfowópamọ́ yìí pàtó wọ́n dá mi dúró tán kò sí ọ̀nà bí màá ṣe máa dá owó padà fún ibi tí mo ti yáwó ṣùgbọ́n mo kọ lẹ́tà sí wọn pé kí wọ́n ní sùúrù fún mi torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi nípa dídá dúró wọ́n ní kẹ́nìkan wá dúró fún mi èyí ló jẹ́ kí n pe obìnrin kan tí a jọ jẹ́ ọ̀rẹ́ nílé iṣẹ́ ìfowópamọ́ yìí tí ó sì dúró fún mi pé òun mọ̀ san padà àsìkò tí mo ń sọ yìí mo ti bí ọmọkùnrin kan mo sì ti níyàwó sílé
ṣùgbọ́n ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà oṣù kìíní oṣù kejì kẹta ìkẹrin kò ṣiṣẹ́. Àwọn tí mo yáwó lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní da arákùnrin tó ṣe onídùúró yìí láàmú, ìyẹn tó mú wọn lọ sí ilé-iṣẹ́ ìfowópamọ́ tá a wà tí wọ́n sì lọ bá àwọn aláṣẹ bẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ owó náà lára owó oṣù arábìnrin yìí. Ṣùgbọ́n láìpẹ́ sásìkò yìí ìkan lára àwọn tó wà nílé ìgbìmọ̀ aṣojúṣòfin l'Àbújá wọ́n yàn mí gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n sì ń fún mi ní owó tásẹ́rẹ́ láti fi ṣe owó oṣù. Èyí ló mú mi lọ gbéra lọ sí ìlú Àbújá pẹ̀lú àwọn ẹbí mi tá a sì ń gbé bẹ́ẹ̀ nítorí pé aṣojúṣòfin yìí fún mi ní ilé tí màá mọ́ gbé ń bẹ̀. Lẹ́yìn àsìkò díẹ̀ Ọlọ́run ṣe mo tò ìwé mi mo sì gba ìlú ọba lọ láti lọ bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀kọ́ masters mi. Mo fi ìyàwó àti ọmọ mi sí orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́yìn ìgbà tí mo dán ọ̀hún mo bẹ̀rẹ̀ sí ní ṣètò bí wọ́n ṣe wá sí ọ̀hún. A sì ń lo mọ́tò ayọ́kẹ́lẹ́ kan ńgbà náà tí mo fi sí orílẹ̀-èdè Nàìjíríà. Gbà tí mo ṣètò físà wọn tán mo ní kíyàwó mi yìí kó ta mọ́tò yìí kó fi kún owó tíkẹ́ẹ̀tì wọn láti wá sí orílẹ̀-èdè aláwọ̀ funfun tí mo wà. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu iye tíyàwó mi sọ pé òun ta mọ́tò yìí kọ́ ni ó yẹ kó tà á. Ó bẹ̀rẹ̀ sí ní wo àwọn ìwà kan tí ó jẹ́ káramọ́ fún mi fún un. Ṣùgbọ́n mi ò sọ nǹkan kan. Láìpẹ́ àwọn náà padà wá sí orílẹ̀-èdè tí mo wà a sì jọ ń gbé gẹ́gẹ́ bí lọ́kọláya. Ṣùgbọ́n ìyàwó mi ti di ẹni tí ń fi àṣírí pamọ́ fún mi. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo kọ́ bí onímọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà mo gbìyànjú láti wọ orí Facebook ẹ̀ lẹ́yìn ẹ̀. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu kò sí nǹkan kan tí yóò lè tọ́ka sí pé ó ń ṣe ó lójú méjì tàbí tó ní ọkùnrin mìíràn níbòmíì. Ṣùgbọ́n mo rí mẹ́sẹ̀jì kan tọkùnrin kan kọ sí pé kò rántí òun mọ́ tíyàwó mi ò sì fèsì. Mo dákẹ́ mi ò bí ní eléyìí a sì ń gbégbé lọ́kọláya wa lọ ní òkè òkun tá a wà. Mò ń bọ̀ ẹ jẹ́ ká dókè lọ́nà. You're the God of awesome wonders. I've tasted of your power. You have shown me so much mercy, much more than I deserve. My eyes have seen, my ears have heard the wonders of your. Ẹsẹ̀ bẹ́ẹ̀ ni ètò bó ṣe ń lọ sí tẹ̀síwájú gẹ́gẹ́ bá a sì kọ̀wé rẹ̀. Ó ní ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ lọ́jọ́ kan. Òun wà nínú ilé. Ìyàwó òun bẹ̀rẹ̀ sí ní tẹ fóònù ẹ̀. Òun náà sì wọlé. Ó ń login sórí fóònù ìyàwó yìí lórí Facebook ẹ̀ látòrí ẹ̀rọ kọ̀ǹpútà alágbèéká tó wà lọ́wọ́. Ó ní òun wá rí tó ń bá ọkùnrin kan sọ̀rọ̀. Wọ́n ń fi mẹ́sẹ̀jì ránṣẹ́ síra wọn lórí Facebook. Ọkùnrin yìí kò sí àní-àní wọ́n ní nǹkan papọ̀ nígbà tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà tóun fi sí lọ́dọ̀ wọn fún ìgbà díẹ̀. Tó wá jẹ́ kàyéfì ni pé tí wọ́n bá ti sọ̀rọ̀ díẹ̀ ìyàwó òun ó pa gbogbo mẹ́sẹ̀jì tí wọ́n jọ ń sọ á parẹ́. Ó wá tó àkókò kan tí òun lè mú mọ́ra mọ́. Òun dìde lọ bá níbi tó wà. Òun fi ojú ajé kan ní sọ pé ta ni ọmọ àwọn náà wà ń bẹ̀.
lákọ̀ọ́kọ́ ó bẹ̀rẹ̀ sí ní sọ pé kò sí kankan ó ṣe bí ẹni pé òun ò rí nǹkan tàbí òun ìgbà tóun wá ṣàlàyé fún un tóun fi hàn án pé òun náà rí gbogbo nǹkan tí wọ́n ń sọ síra wọn. ààrẹ wá wálẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sọkún pé kò ń jọ pé kò ń dáríjì òun ó bẹ̀rẹ̀ pé káwọn lọ sínú yàrá káwọn kúrò ní ibi tó mọ àwọn wà kó mọ̀ máa mọ ọgbọ́n ọ̀kan tó ń ṣẹlẹ̀ torí pé ọmọ yìí lásìkò tá à ń sọ yìí ọmọ yìí ti pé ọmọ ọdún 8 ó ní àwọn wọlé ó bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó bẹ̀bẹ̀ pé ẹni yìí àwọn ti fẹ́ra wọn rí ó ń dà ń láàmú ni òun sì òun máa ń bá a sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí Facebook. ọkọ bínú gan ó sọ̀rọ̀ ó bínú ṣùgbọ́n ẹ mọ̀ páwọ̀ ọkùnrin ó sì gbàgbé gbogbo ẹ̀ wọ́n padà sí pálọ̀ wọ́n sì jókòó padà. ó ní ọkọ̀ kọ̀ọ̀kan ní kó tún lọ sórí Facebook náà ni ìyàwó òun sì ti mú fóònù ó bẹ̀rẹ̀ sí ní ẹni yìí tún sẹ́ẹ̀dì mẹ́sẹ̀ẹ̀jì padà ìyàwó òun tuntun dá a lóhùn padà lẹ́ẹ̀kejì lórí ìṣẹ̀lẹ̀ tó ń bá wí sí lára kọ̀ọ̀kan. ó ní ó tó àkókò kan ìyàwó òun dìde ó bẹ̀rẹ̀ sí lọ sí ilé ìgbọ̀nsẹ̀ ó ní bó ṣe wọlé ìgbọ̀nsẹ̀ báyìí ó pa gbogbo mẹ́sẹ̀ẹ̀jì náà rẹ̀ òun ò rí mọ́ lọ́dọ̀ òun sì lọ bá padà pé àsìkò yìí ó tún bẹ̀rẹ̀ sí ní sọkún ó bẹ̀rẹ̀ sí ní ó ní òun rò pé ká ní orílẹ̀-èdè Nàìjíríà làwọn wà ó lóun fọlọ́run búra pé ẹnìkan ò bá bọ́lọ́run lé lọ́jọ́ náà láàrin àwọn méjèèjì ó ní ṣùgbọ́n ẹ mọ̀ pé kí òkun òfin tiwọn ó ṣe díẹ̀ ó ṣe díẹ̀ mọ́yán lórí ju tiwa lọ ń bí. ó ní látìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ òun ò tí ì báyàwó yìí sọ̀rọ̀ torí pé ó jẹ́ ìbànújẹ́ ládùúrú bóun ṣe fìfẹ́ hàn sí tó sì ṣe pé wọ́n wá sórílẹ̀-èdè tó ń wà. ó ní tó wá ṣẹlẹ̀ orílẹ̀-èdè àkókò yìí pé òun rí orúkọ ẹni tó jọ ń chaàtì yìí òun lọ bá òun sẹ́ẹ̀dì mẹ́sẹ̀ẹ̀jì sí lórí fóònù ìyàwó òun lè jẹ́ kó mọ̀ pé ó ní sí ìyàlẹ́nu ẹni tó jọ ń sọ̀rọ̀ yìí òun náà jẹ́ ẹni tó rẹ pé ó ti níyàwó ó ti bímọ ó sì jẹ́ kó mọ̀ pé ó jọ kó fi ìyàwó òun lọ́rùn sílẹ̀ torí pé ó ti ń balẹ̀ àwọn jẹ́. ó ní lẹ́yìn èyí òun blọ́ọ̀kì ẹ̀ lórí Facebook ẹ̀ ó ní ṣùgbọ́n inú ò tí ì yọ sí ìyàwó òun di àsìkò tá à ń sọ yìí ó ní tó tẹ̀ pé ó ti ń fa àlàfo tí ń wà láàrin ìgbéyàwó àwọn tí ò rí bẹ́ẹ̀ nígbà táwọn wà lórílẹ̀‐èdè Nàìjíríà. eléyìí gan-an ló wá fi tẹ́ mi létí pé káàjọ ká bá nà sórí àtẹ́gùn pé òun fẹ́ kí gbogbo ojú etí tó ń gbọ́ wa gbẹ́tò bó ṣe ń lọ kó bá ń dá sétò kó bá ń dá sọ̀rọ̀ yìí pé kí ni wọ́n rò pé òun lè ṣé òun sì lè tẹ̀síwájú láti nífẹ̀ẹ́ láti fi ìfẹ́ òdodo bá ìyàwó òun yìí lò àbí pé òun gbà yìí pé ó ti ń hùwà tó yẹ pé òun ò fẹ́ tí òun náà ò sì mọ kó náà sì nasẹ̀ síta káwọn jọ ṣe ní 2-4. ẹ gbọ́ kí làmọ̀ràn ti ń fún arákùnrin yìí. tẹ́ ẹ bá lámọ̀ràn kan àbó mi tẹ́ ẹ fẹ́ gbà ẹ lè pè wá sórí 08068959611. ó bá jẹ́ pé UK lẹ́yìn wà ní tàbí orílẹ̀-èdè míì tí ò sọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ fi +234 síwájú ẹ̀ kẹ́ẹ̀tẹ̀ 8068959611 tàbí kẹ́ ẹ kọ́mẹ̀ǹtì bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí ká gbọ́ ìmọ̀ràn tí farákùnrin yìí. bó ṣe ń lọ lẹ́tọ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ ẹ gbọ́ kí ni ìmọ̀ràn yín farákùnrin yìí ṣé kó tẹ̀síwájú nípa fífìfẹ́ òdodo wọn ìyàwó ẹ̀ ni àbí kó gbà yí pé ògiri àwọn ti lanu bẹ́ẹ̀ sì ni aláǹgbá ti wọ̀ ọ́. nígbà táwọn retí ìpè tàbí mẹ́sẹ̀ẹ̀jì yín láti dá sí i ẹ jẹ́ asáré dókè lọ́nà ká fẹsẹ̀ rajó torí pé kò ṣeé fi sára kú.
bẹ́ẹ̀ ni bó ṣe ń lọ lẹ́tọ̀ Alhaji Barrister náà la fi ń mílíkì lórí ètò ẹ̀ka alẹ́ olóòtú ètò bó ṣe ń lọ ẹ bá wa sọ fún arákùnrin náà wípé bó jèbù rẹ̀ àwọn olùgbẹ́bẹ̀ ó gbà yí pé kò sẹ́ni tí ò láṣìṣe pé àṣìṣe tìyàwó ni kó fà mọ́ra kó má wo bẹ̀ kó rántí àtẹ̀yìnwá orúkọ mi ni Madam Sidikatu láti orílẹ̀-èdè Nàìjíríà ẹ ṣé gan Madam Sidikatu láti orílẹ̀-èdè Nàìjíríà àwọn sọ wọ́n ní kí arákùnrin yìí ó jèbù rẹ̀ àwọn olùgbẹ́bẹ̀ ó gbà wípé táwọn bá sáwó táwọn bá sì bẹ àwọ àgbọ́ torí pé kò sí agbémọ́jà kan bẹ́ẹ̀ sì ni gbogbo wa pátá là ń ṣera wa ẹ ṣé gan ẹ̀yin náà lè pè tàbí kẹ́ ẹ tàtẹ̀jíṣẹ́ 08068959611 ní nọ́mbà tẹ́ láǹfààní láti máa pè sí ẹ̀ka alẹ́ o sí olóòtú ètò bó ṣe ń lọ ó bá jẹ́ bíi tèmi ni ó yẹ kí tí wọ́n bá ní pásítọ̀ tàbí tí bí á mùsùlùmí ni wọ́n kí wọ́n mú ọ̀rọ̀ yìí tó àwọn olórí ẹ̀sìn wọn létí kí wọ́n sì dáríjì ara wọn torí pé ìdáríjì gan ni ìfẹ́ orúkọ mi ni Pásítọ̀ Kúnlé láti orílẹ̀-èdè UK ẹ ṣé Pásítọ̀ Kúnlé àwọn ní pé kí wọ́n fọ̀rọ̀ náà tó àwọn olórí ẹ̀sìn wọn pé torí pé ìdáríjì gan ló ń jẹ́ ìfẹ́ ṣe bẹ́ẹ̀ ló ṣe yín látọ̀dọ̀ tiyín tó bá rí bẹ́ẹ̀ ni èyí náà láǹfààní láti pè ẹ pè tàbí kẹ́ ẹ tàtẹ̀jíṣẹ́ ẹ jẹ́ ká gbèrò tiyín ṣé kárákùnrin yìí ṣé kó dáríjì ìyàwó ẹ̀ ni àbí kó má dáríjì èyí náà tàtẹ̀jíṣẹ́ ẹ jẹ́ a gbọ́ látẹnu yín bẹ́ẹ̀ ni Alhaji Barrister ń tẹ̀síwájú. ẹjẹ́ àṣẹ̀bẹ̀ ẹjẹ́ agbọ́ Maradona fún gbogbo àwọn young tó wà ń bẹ̀ yẹn ẹ̀ náà fi lè kẹ́ẹ̀fì mílíkì kẹ́ẹ̀fì ṣàṣejì ara yín fún talẹ́ tòní lórí ètò bó ṣe ń lọ pẹ̀lú ọmọ yín Olúrìadé Adéwùmí ẹ má gbàgbé ọjọ́ kẹẹ̀ẹ́dógún lélẹ̀ bẹ́ẹ̀ ni ọdún yìí ń lọ ó tẹ̀síwájú Maradona lélẹ̀ pẹ̀lú níní ọlá fún gbogbo àwọn young tó wà ń ta ẹ máa rò pé ètò bó ṣe ń lọ ó wà fún àwọn arúgbó bẹ́ẹ̀ ni ó wà fún gbogbo wa ni torí pé gbogbo wa náà ni a ní ìkọ́ tàbí òmíràn láti kọ́ lórí ètò yìí ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ná ẹ jẹ́ àtúgbà bòmí ìyọ torí panúdà pọ̀nàdà bẹ́ẹ̀ làárọ̀ kọ́ pọ́dà pọ̀nàdà bẹ́ẹ̀ làárọ̀ dá ẹ jẹ́ àṣẹ báyìí ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ná
Alhaji Barrister èyí là á fẹ́ lò jù lórí ètò fún talẹ́ ètò ní ẹ jẹ́ ká tún gbábí wò ó ká tó padà sí àgbámi ètò gan ẹ jẹ́ ká fẹsẹ̀ rájò díẹ̀ torí pé ètò bó ṣe ń lọ ń tẹ̀ síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé rẹ̀. ẹ jẹ́ a sáré lo Alhaji K1 náà bàbá Wasila a tún fi àsìkò yìí a fi ń commiserate a fi ń sympathize a fi ń condole Alhaji Wasiu Ayinde K1 the ultimate pé lágbára ọlọ́run àbá bu yẹ̀pẹ̀ àánú àbù sójú Wasilatu ọmọ arábàmbí tó dolóògbé lórílẹ̀‐èdè Canada ilẹ̀ ń jènìyàn o kò sí òbí tí ó gbàdúrà pé ẹlẹ́yìn ò síwájú lọ ṣùgbọ́n kálàwá nípa àkúnlẹ̀yàn ṣàgbà adáyébà torí ike à ń bọ̀ wáyé gbogbo wa láti yàn pín ìpín tàwọn tó lọ nìyẹn bẹ́ẹ̀ ni àfihàn wọ́n mọ́ àfi ń sọ wípé káwa náà ṣe jẹ́jẹ́ torí pé àmọ̀gbà tí ẹlẹ́ni ó gbà á àmọ̀gbà tá a dá fọ́lọ́run ọba torí náà ẹ jẹ́ a fi àsìkò yìí ká fi kí Alhaji K1 bẹ́ẹ̀ ni ẹ jẹ́ agbórin wọn díẹ̀ ká fi kọmọ̀ṣẹ́ èèyàn ti pátá ìpẹ̀lú. Ikọ̀ lórí ọ̀rọ̀ àṣìwò àwọn àìdè. Àjíbọ̀dé wa àṣìwò lórí ẹjọ́jú ti wá o. Ojú ọ̀mà ní tí yìí lágbára lọ́wọ́ bá òní jẹ́. Bẹ́ẹ̀ ni ojú òní tì yín o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa gbé iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹ́ ń bá wa gbé lárugẹ ojú òní tì yín ẹ ṣé gan àmọ̀rírì yín àmọ̀rírì pé ẹ wà fún wa. Ajá tó ti bẹ lẹ́kàràwú tí ò fìgbà kan lórí Àyìndé wá sí ìwù òtútù ìwù yọ̀rọ̀ wá kiri àdéhùn. Ọ̀rẹ́ ẹ lọ gbogbo wa. Ẹ lọ bọ̀ sàwálé o. Kí gbogbo ilé ẹgbẹ́ mi lọ sí ìpàpà. Ẹ lọ mú yọ̀rọ̀ àrí kí owó wá sílẹ̀. Sàkàlà wúwo ní àkọ́kọ́ ọmọ kàkàrà ní oṣù. Àtọ́bí yẹn bá àlejò ọmọ níbẹ̀ owó ṣáàdà lọ́nà. Ẹ máa ń lọ sọ̀rọ̀ jù. Èèyàn ń bọ̀ lágbo mẹ́ta òwúrọ̀. Ó la gbogbo owó yìí. Báyìí ká lọ bá fi láti wẹ̀. Báyìí ká lọ bá fi láti wẹ̀. Lọ́sàkàrà wo. Mẹ́rin bó ṣe ń lọ ètò ní bó ṣe ń lọ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ náà ló ń tẹ̀ síwájú ẹ̀ ń gbàgbé pé a kúrò lábala kàyéfì èyí tá a sọ fún wa nípa ìlú Bahrain tó wà nípínlẹ̀ Cross River tó yẹ pé ọkùnrin àti obìnrin tó wà ń bẹ̀ èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń sọ bẹ́ẹ̀ ni a sì sọ nípa Bermuda Triangle ìyẹn tó wà láàrin Miami Puerto Rico pẹ̀lú Bermuda gangan a sọ̀rọ̀ nípa ẹ̀ bẹ́ẹ̀ sì ni a mú ọ̀rọ̀ arákùnrin kan ó fi tó wa létí nípa ìyàwó ẹ̀ tó dé pé ó dàbí pé kò fẹ́ fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé mọ́ nígbà tí wọ́n dé òkè òkun ó béèrè pé ṣé kó òun tibẹ̀ fún ni àbí káwọn sì tẹ̀síwájú nínú ìfẹ́ àìṣẹ̀tàn tó ń ní sí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn ti tẹ̀ wá láago wọ́n ti àtẹ̀jíṣẹ́ tá a sì kàtẹ́ sí wa bẹ́ẹ̀ sì nẹ̀yìn náà sì lè fìmọ̀ràn yín kódà nígbà tètò yìí bá parí ẹ tún lè fi mọ̀ràn yín kẹ́ ẹ fi sí kọ́mẹ̀ǹtì lórí Facebook page wa lágbára náà á fi sọ̀wọ́ sẹ́ni tó mọ̀ràn wá tó ní ká gbà nímọ̀ràn ẹ mọ̀ pé ọgbọ́n ọlọ́gbọ́n bẹ́ẹ̀ ni kò jẹ́ ká fàgbà ń wèrè bó ṣe ń lò lẹ́tọ̀ lórí ìbílẹ̀ rédíò ẹ jẹ́ àṣẹ báyìí ná gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé òní gan ni oṣù kejìlá ìyẹn oṣù ọpẹ́ nínú ọdún tá a wà yìí ìyẹn ló pín sí méjì gẹ́gẹ́ ìyẹn tó túmọ̀ sí pé tí àwọn àsìkò tó kù tí ọdún yóò fi parí àwọn ìṣẹ̀lẹ̀ kan ó máa ń ṣẹlẹ̀ nípa ìbìkítà wa
ẹ̀mẹ́yẹ ká sọ wípé èṣù wà ń bẹ èṣù kọ́kọ́ ò sí ń bẹ̀ torí pé àìbìkítà wa pàápàá àwa onímọ́tò pé a fẹ́ jèrè àjẹpajúdé a fẹ́ sáré lókè ẹ̀kíní lókè ẹ̀kejì pàápàá àwa tá à ń gbé ní ìlú Èkó ẹ jẹ́ ká ṣe níwọ̀ntúnwọ̀nsì nítorí pé ẹni tó bá délé ẹni tó bá gbọ́kọ̀ délé ìyẹn gan ló mọ ọkọ̀ wà o ẹ má jẹ́ ká sáré àsápajúdé nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ọdún sì wà ń wájú tá a tún ṣe tẹ́lẹ̀ mi ò bá gbà á ẹ jẹ́ ká ṣe ní ẹ ká ṣe jẹ́jẹ́ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ná ká tó máa mú ètò ìtàlẹ̀ ètò ní wá síbi kòńkùdùn ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ná ẹ jẹ́ ká tún fẹsẹ̀ rájò díẹ̀ nígbà tá a mọ̀ padà wá tá a sì hàn náà àwọn kan tàbí méjì fún wa ká tó mú ètò yìí ká tó mú wá sí ìdánudúró fún tọ̀sẹ̀ tá a wà yìí. Ọlọ́run ayérayé ẹni tí òkúnrin tó sá tí ó dàní rí ọ padà sẹ́yìn ẹ̀rù rẹ tó bá o òkè ńlá rí ọ kò bí àgbo ẹ̀rù rẹ tó bá o òkè kékèké ò lè dúró ẹ̀rù rẹ tó bá o àpótí tó pa Húsà ló bùkún Obedi-Ódómù ẹ̀rù rẹ tó bá o Jákọ́bù ni mo fẹ́ Éṣau ni mo kórìíra ẹ̀rù rẹ máa tó mi bá o. Bẹ́ẹ̀ ni ẹ̀rù Ọlọ́run tó bà àtòfìsí ogun lónìí torí pé kò sí ẹ̀dá ènìyàn kan tó o bá gbàgbọ́ nínú Ọlọ́run gan ẹ̀rù Ọlọ́run á sì tó. Ọlọ́run bá ṣe tó mú wá di àsìkò tá a wà yìí sẹ́rẹ̀ ìrìnlẹ̀ ẹrẹ́ náà igbe ìbíbí ogúndì agẹmọ ògún ọwá àwọ̀ abẹ́lú ọpẹ́ láti oṣù kínní kejì kẹta kẹrin ọdún di oṣù kejìlá Ọlọ́run ọba èrò ẹ tó bá o mélòó òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mú mélòó ènìyàn lájọ ṣe on the 4th yẹn wọ́n ọdún tá a wà yìí ṣùgbọ́n tí wọ́n lórí ọ̀fẹ́ àti àǹfààní di àkókò tá a wà yìí yẹn la fi ń dúpẹ́ la fi ń yan Ọlọ́run bàbá Ọlọ́run ọ̀gá ògo ọba lèwí lè ṣe alágbádá àná ẹlẹ́rù nìyìn ọba bàbá Ọlọ́run ọba tó jọ àwọn ọba kékèké lọ ọba tó sọlọ ayé ró ọba tó fi ayé sí àpótí ìtìsẹ̀ Ọlọ́run ọba ẹ̀rù ẹ̀ tó bá o forí balẹ̀ fọ́gá ògo Ọlọ́run ò ṣe o tó o dá wa sí di àsìkò tá a wà yìí ó dá wa sí tìlé tẹbí tara wa ó dá wa sí ti èèyàn tara wa tọmọ wa tó ìyàwó wa tọkọ wa tí gbogbo iṣẹ́ wa àwọn tá a jọ wà aládùúgbò wa ó dá wa sí dàsìkò tá a wà yìí Ọlọ́run bá o ṣe o bẹ́ẹ̀ ni à ń dúpẹ́ torí pé a mọ̀ yìí pé nínú ọlá ńlá rẹ wàá mú wa la ọdún yìí já bẹ́ẹ̀ sì ni a rí ọdún tó ń bọ̀ láyọ̀ àtàláfíà a sì wàá fi ọpẹ́ a fi ògo a fi fún ọ torí pé wọlé lẹ́rù níyìn ọba àwọn bàbá mo kíra mo yìn ẹ́ mo sì sàdánkátà torí wípé lẹ́yìn yín kò sẹ́ni tó tún lè ṣe mọ́ ẹ̀yin lọ́ba tí ń ṣe tó wù yín lásìkò tó wù yín ẹ̀bẹ̀ táwa ń bẹ̀ ni pé má fi wá dára tí ó pa wá lẹ́kún o bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn tó mọ̀ wá wọn ètò bó ṣe ń lọ fún talẹ́ tòní Ọlọ́run ọba mọ́ fi wá dára tí ó pa wá lẹ́kún o torí pé ìwọ náà ọba tó bá fi wá dára náà ta ni ó mú ọ ìwọ náà ọba ta ni ó mú ọ wọn lá pé kò sẹ́ni tí ó mú ọ wọn lá pé àwa mọ rírì ẹ mọ́ fi wá dára tí ó pa wá lẹ́kún a fi àwọn aláṣẹ àpàṣẹ ìkànnì tá a wà yìí a fi ń lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni àfàwọn tó ń wò wá tó ń kà wá tó fi ń lé yín lọ́wọ́ torí pé aburú kankan kò ní wá ṣe because àwa ti dàbí ìlú náà dáadáa sórí àpáta tí ògè òṣìṣẹ́ fi pamọ́ àbíọ̀ nínú èyí tó kù lọ́dún ó fi parí jẹ́ àfi ayọ̀ jẹ́ àfi ògo jẹ́ àfi ní dúdùn jẹ́ àfi ara yíyá káàfi pàdé ara wa padà lọ́dún tó ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tó ń bọ̀ láti mọ pàdé lórí ètò bó ṣe ń lọ torí pé bó ṣe ń lọ lètò ètò ní bó ṣe ń lọ tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ jẹ́ ká gbọ́ kíkí Ọlọ́run ọba yìí náà ká tó ṣe bẹ́ẹ̀ ká tó mẹ́tò talẹ́ tòní wá sì dánu dúró gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé rẹ̀.
bẹ́ẹ̀ ni o. ẹ má gbàgbé pa sọ pé ètò yóò sí fáwọn arúgbó nìkan gbogbo àwọn ọmọ kékeré ọ̀sọ́rọ́ tà wá ń bẹ̀ náà ìyẹlẹ ìfún gbogbo àwọn ìyá tó ti ra aṣọ kérésìmesì aṣọ ọdún tó ti rà á kalẹ̀ fáwọn ọmọ wọn eléyìí wà fún yín àti ẹtíkẹ́ẹ̀tì eléyìí fún yín kẹ́yìn náà fi sára rí dín ẹ ṣé gan tẹ́ ẹ ra aṣọ fún wọn o àwa náà ò tí kọjá yín tẹ́ ẹ ra aṣọ fún o àwọn ìyá wa náà àwọn ìyàwó wa ń lé ẹ ṣé gan o ẹ̀sùkú àdúrótì bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìyàwó tó ń ya tó dáa fọ́kọ wọn tó wà níbẹ̀ tó ń gbọ́ agbétò yìí ẹ ṣé àmọ́ rírì yín eléyìí wà fún yín ó wà fún gbogbo yín ẹ̀yà fi sáré dín káàfi ṣàjèjì ara fún tálẹ̀ ètò nìyí. ó wù ní kájọ ìrọ̀pẹ́ lẹ́nu òfòfò òrùn ní òfẹ́ ṣùgbọ́n a gbìyànjú lálẹ́ ètò ní o gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ lágbára ọlọ́run àmú ètò bó ṣe ń lọ wá fún ìdánidúró fún ti ọ̀sẹ̀ tá a wà yìí tá a sì tún padà lágbára ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ tẹ́lẹ̀ mi ò bá gbà á a sì mọ̀ pẹ́lẹ́ mi ò ní gbà á torí pàwọn aṣọ ọmọ aráyé lóore ǹjẹ́ ọmọ elédè mo ti ṣe tán mo jí báwọn médè bọrí kí n tó gbàlú ẹdẹ lọ ní dédé ìgbà táwọn òdíjẹrẹ ń kórè tiwọn kiri wọ́n ní olórin àdé ọmọ adéwùmí pọ̀rọ̀ yìí dà sọ́la pé wọ́n sọ débi èrè ǹjẹ́ lágbára ọlọ́run ọba lágbára àwọn tó nílẹ̀ tó láyé tá a wà yìí la fi ń kí yín pé ẹ ṣé gan àmọ́ rírì yín fún gbígbọ́ fún rírí fún wíwà pẹ̀lú wa lórí ètò talẹ́ tòní ìyẹn lórí ètò bó ṣe ń lọ pẹ̀lú ọmọ yín olórin àdé adéwùmí ẹ má gbàgbé pé ẹ sì lè ṣe pé ó lówó ọjà yín lórí ètò yìí tàbí lórí àwọn ètò tó kù tó ń jáde lórí ìbílẹ̀ rédíò ẹ kàn pọ̀ sórí 08068959611 lágbára ọlọ́run ọba èyí tó kù tí ní lọ́jọ́ mẹ́jọ o tátún pàdé lórí ètò bó ṣe ń lọ ó dìgbà kan náà ó dàárọ̀ ẹ̀yin ìyá ó dàárọ̀ ẹ̀yin bàbá ó dàárọ̀ ẹ̀yin àbúrò ó dàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ o.